Hmm. Ẹ̀yin ọmọ ìyá wa, àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tí wọ́n ní bí ààyè àgbàdo bá gba Fúlàní yóò sọmọ ẹ̀ ládé pàtẹ. Àwọn Fúlàní yìí máa sọmọ wọn ládé pàtẹ nílùú kan tó jẹ́ wípé làwọn ọ̀dọ́ bá yarí fún wọn pé ẹ pera yín lájá mọ́ àjàlá ńlókùn lẹ́tẹ̀ ń pera yín ọ̀yá láàrin wákàtí díẹ̀ ẹ fara fì ọ̀yá àfira fíò kẹ palẹ̀ mọ́ ẹrù yín ní pápápá kẹ sì fi ìlú àwọn lẹ̀. Kí ló fà á táwọn ọ̀dọ́ ìlú yìí fi dìde? Ẹ dákun, ẹ bá mi share program yìí, ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá pátá lọ́kọ̀ọ̀kan, bẹ̀rẹ̀ lórí Ọ̀ọ̀nìrìṣà tilẹ̀ Ifẹ̀. Ẹ jẹ́ ó dé ọ̀dọ̀ adelé Aláàfin tìlú Ọ̀yọ́ kí wọ́n pa á mọ́ nítorí bàbá aládébádé. Ẹ jẹ́ ó dé ọ̀dọ̀ Aláké tìlú Ẹ̀gbá, Ọ̀ṣìlẹ̀ ti Ẹ̀gbá ti Ọ̀ṣìlẹ̀. Ẹ jẹ́ ó dé ọ̀dọ̀ ọba ti Akíolú tìlú Èkó. Ẹni kọ́ lọ ìlú Oǹdó, kó dé Èkìtì, kó dé káàkiri ilẹ̀ orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá pátápátá kí wọ́n gbà pé àwọn ìlú kan rèé o ní orílẹ̀-èdè tá a jọ wà yìí ni ọmọ ìyá wa gan ni wọ́n nínú, gẹ́gẹ́ bí ìtàn ti sọ fún wa nínú ilẹ̀ Yorùbá. Ìlú Benin ni ẹ má jà lọ jìnnà. Àwọn ọ̀dọ́ yarí nílùú Benin, wọ́n ní kí Haúsá Fúlàní ó tó gẹ́ ọmọ Léfì alùbàtà ìdarin. Ẹ máa fi fídíò ẹ̀ hàn yín. Ẹ gbọ́ mi, mo máa fi fídíò ẹ̀ hàn yín láìpẹ́. Mo sì máa fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ dáadáa. Ẹ gbọ́ bí àwọn ọ̀dọ́ ìlú ṣe ń tu, inú tí ń bí wọn, inú wọn ń ru. Ẹ wo bí, ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ tí bá ti ń dọ̀dọ̀ yín, kẹ́ ẹ wo bí inú ṣe ń bí àwọn ọ̀dọ́ ìlú látàrí kíni kí Haúsá sọ pé òun fẹ́ jẹ Gárúkú wá ní Haúsá wá ń Benin. Ẹ gbọ́, Gárúkú wá ní Haúsá wá ń Benin. Ìyẹn ni ọba Olú of Benin, ọba of Benin nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀lọ́ ń bẹ láyé. Ìran ọmọbọ tí ọba Olú of Benin tó ń bẹ láyé, tó ń bẹ láàyè. Ọba tó jẹ́ láàrin gbogbo ọba tó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà, ọba tí gbogbo èèyàn respect jù ní tóun náà sì lọ́wọ́. Ẹ̀yin Haúsá bá dìde lẹ bá ní àti Fúlàní, àyè gba ìkùlù ọ̀dàn tán, ó fẹ́ nípọn láyà bí ìrá. Olówó jẹun yó tán, ó ń wá kó kiri. Ìrẹ́rú yó tán, ọ̀yà yó tán, ó ń wọ ọdẹ ṣùṣù lágùntàn. Ó ní ká dá ọdẹ ọmọ aká lọ. Ó jẹ́ Fágúnwà ọ̀run re bàbá. Àwọn Haúsá Fúlàní yìí nígbà tí wọ́n jẹ tí wọ́n yó tán, wọ́n wá bẹ́kùnbẹ́kùn kiri. Ẹ máa wo fídíò bí àwọn ọ̀dọ́ ṣe wọ́n ní tí wọ́n ṣe wọ́n ṣìbáṣìbò, tí wọ́n jẹ́ kó yé wọn yí pé ìlú Benin ṣe ìlú tẹ́nikẹ́ni wọ́n lè tẹ̀ ṣùbáṣù, tí wọ́n lè tẹ̀ gìràgìrà láàrin ilẹ̀. Ìlú tó kún fọ́wọ̀ ni. Ìlú Benin yàtọ̀ sílùú Ọ̀yọ́. Ìlú Benin kò farajọ Ìbàdàn. Ìlú Benin kódà kò jọ̀lú Ẹ̀gbá, kódà kò jẹ́ ilẹ̀ Ifẹ̀ níbi tó rísun gbogbo Yorùbá ti wá. Benin tàwọn o, ohun táwọn ọ̀fẹ́ àwọn ọ̀fẹ́, ohun tí alálẹ̀ ọ̀fẹ́ àwọn ò sì ní ṣe. Ṣé ẹ gbàgbé lórí ìkànnì yìí la ti sọ pé ọba di méjì láàfin. Tẹ́ ẹ bá tí ì wo fídíò yẹn, ẹ lọ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀. Lórí ètò ọba di méjì, níbi tí àwọn Fúlàní yìí ti dìde pé àwọn fẹ́ jọba nílẹ̀ Benin dandan. Tó jẹ́ pé Benin Traditional Council of Obas àwọn ló dìde ìyẹn lọ́sẹ̀ tó kọjá. Ọba tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí on the 5 of this month ni wọ́n fẹ́ dé adé fún ọba. Wọ́n pè ní Turban. Ṣé ẹ ráyé àbẹ́ ẹ̀ ráyé? Wọ́n fi wá sí abẹ́ ẹ̀sìn, lábẹ́ ẹ̀sìn irú ẹ̀sìn. Wọ́n fi ìran Yorùbá sábẹ́ ẹ̀sìn irú ẹ̀sìn. Turban. Àwọn tó jẹ́ ẹgbẹ́ wọn nínú ẹ̀sìn wọ́n sọ pé ṣe bó wé láwàní fún ni. Tí ṣe àgọ̀ ni àbí báwo? Torí pé láwàní
òun la dé tiwọn lọ́hùn-ún. Àbẹ́ rí adóbáíró kò dé adé rí, àbẹ́míà lẹ bá adé lórí ẹ̀ bí kò bá ṣe tọ̀báànì tí wọ́n ń wé. Àmọ́ ohun tí àwọn ọ̀dọ́ yìí ṣe fún àwọn Fúlàní yìí, mo mọ̀ pé tó bá jẹ́ pé kan nínú ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó jẹ́ ti orílẹ̀ Yorùbá ni lẹ́nikẹ́ni bá dárú ẹ̀ láṣà tó bá faṣọ ẹgbẹ́ ẹ̀ dégún. Ìdí nìyí tí mo fi ní kẹ́ ẹ bá mi share program yẹn jọ nítorí Ọlọ́run, kẹ́ ẹ bá mi comment, ẹ bá mi tẹ likes dáadáa kó lè bá a dé ọ̀dọ̀ àwọn tó yẹ kó dé. Tó bá jẹ́ kan nínú àwọn ilẹ̀ Yorùbá ni àwọn ọ̀dọ́ yìí dárú alẹ́ yìí láṣà fúnra ara àwọn kábíyèsí, àrínú àwọn kábíyèsí tí wọ́n máa sọ pé ẹ̀yin ọlọ́pàá ilé bàbá ẹ̀ ní ẹ lọ mú. Ṣé bá ọmọ lágbájá ni ẹ̀yin ọ̀dọ́ ọ̀dọ́ yá tẹkùn ẹ máa bọ̀, ẹ máa mú ọlọ́pàá lọ lé wọn lọ́kọ̀ọ̀kan. Àmọ́ kàkà bẹ́ẹ̀, kí ló ṣẹlẹ̀? Ẹ bá wa share program, ẹ máa farabalẹ̀ gbọ́ fídíò yẹn dáadáa. Kábíyèsí olú tìlú Ìbíní ó tún fi ìrùkẹ̀ ní àwọn ọmọdé yìí lórí pé ẹ kárí akọni ọmọ nìyí. Nítorí kíni? Torí wèrè ta la ṣe ní wèrè nínú ilé. Àwọn ọ̀dọ́ yìí ò tiẹ̀ wá mọ̀ wípé àwọn ọba gan wọ́n ti yarí, ṣùgbọ́n wọ́n wá fi support tiwọn. Ọba tí gómìnà kankan ò lè bọ̀ lọ́wọ́, òun lọ́ba tìlú Ìbíní. Àmọ́ ọba tilẹ̀ wá ń kọ́ tó kánsẹ́lọ̀ máa bọba lọ́wọ́. Torí kíni? Gbà wọ́n fún ọba ní kọ́ńtíráàtì. Ìlú Ìbíní nínú gbogbo ilẹ̀ tá a lè pè ní ara àran Yorùbá torí ọmọ ìyá wa ni wọ́n. Ìlú Ìbíní jẹ́ ìlú tí wọ́n kọ́kọ́ kọ̀ fún Bobrisky. Bobrisky ẹ mọ̀ tó pèrè ọkùnrin tó sọ̀rọ̀ ẹ̀ dóbìnrin. Ìlú Ìbíní ni wọ́n ti sọ pé wọn ò bí ẹkú rí pẹ̀lú gbogbo owó rọ̀gùnrọ̀gùn táwọn èèyàn fi pè wọlé pé kó wá ṣe ṣóò fún wọn. Àwọn ọ̀dọ́ ìlú Ìbíní gbòòrò jáde pé bọ́ bá wọlé is an abomination. Orí yọ Bobrisky lẹ́ẹ̀kẹ́ ní eré ló pè é, ó tún dẹ lẹ́ẹ̀kejì, ó tún lóun ń pọ̀, wọ́n tún ní tán bá bí ọ̀dà a máa fi ẹ ṣe wòtòwòtò. Ẹ máa gbọ́ wọn nínú ètò, ẹ máa gbọ́ wọn, máa tó play fídíò wọn fún yín. Àmọ́ mo gbọ́dọ̀ ṣàlàyé fún yín kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ fídíò yìí dáadáa. Ẹ gbọ́ mi, ẹ̀yin olólùfẹ́, ẹ bá mi gbọ́ fídíò yìí dáadáa, kẹ́ ẹ wá comment, ẹ wá ṣe mí lóore kan. Àwọn tẹ́ ẹ bá yẹ kẹ́ ẹ táàgì, ẹ bá mi táàgì wọn nínú àwọn ọba àtàṣíwájú ilẹ̀ Yorùbá. À ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá báyìí, Yorùbá nation. Àwọn he said, èmi no here tell sunu Edo wetin be wan happen for this Benin. We don already know. Thank God say you as the Omonoba Ugu Akpolokpolo, how you take stop am. See, if you be Hausa people, una be Hausa people for Edo State, make una take una time. Wetin fear no go let somebody else go do for note, una no fear. Una say una wan go get king for inside Edo State. Una dey grace. Una want make people drive una comot for this state. Una want make we just ratatatata take clear una. As una dey this state so, una dey enjoy una peace. Na hustle, una go hustle. Make una hustle. So because say one Hausa man now maybe you go get money, you go get small influence, you go get level people wey dey bow down for you. You no fear. You go say you wan go be king for Edo State. Make the Oba allow you, make they crown you. Saki Hausana, make they crown you. You dey grace. Una where? See. I dey talk on behalf of Edo youth. God bless you. I wan make this video on behalf of Edo youth. Hausa people, see that man, you get up say we no dey there wey you dey vomit that nonsense because we for put am for your body woto. We for give you put am we for put am for your body woto. You no dey fear. You leave your state, you leave notes. You say na Edo State. Okay, that very plan wey una don plan. Say una wan find way, una wan take home one part of Edo State. So that plan still dey una mind up till today. Una dey grace Oba Atope.
Ogieme, as you have stopped that move, we all dey happy say you stop that move, but we wan tell you today at the stand because of the Edo youth, we wan tell you today anything wey these people do, any Hausa yaga, we go put am for their body woto. This one no be their life. Una dey craze, una go just leave your whole state go inside Edo state say you wan become one king make dem give you one part of Edo state. Hi shit, Edo people, Edo youth, make these things no be insult because make una get ready. We go so do flushing for inside Edo state. We go so do better flushing for inside Edo state. Make una get ready because we go come when the time reach inside Edo state. So as I don be now, based on say one person maybe I go get money, me I be confirm Edo boy, I go get money, I go Lagos state say okay because say I don get influence make I come be one king for inside Lagos state. Land wey no be your own, you wan go be king for the state wey no be your own. Wetin dey do you now? See, make una take time o. Hausa, make una take time. Edo people no be people wey dey say dey make mouth. Edo people no be people wey dey say dey play. Edo see, you see that they are very calm and cool. No see, no provoke them. If you provoke them, we go put am for una body woto to say all of una go fly. All una go fly. See, mona take time o. Mona take time. This one no be business as una dey do am before. Nigeria don kukuma spoil, so we all go kukuma spoil and finish. If una don take time, wetin we go choose una RTC for Edo state? Nobody go tell una say more than move ahead. Idiot people, una dey craze. Ẹ sá ti gbọ́ nǹkan tí wọ́n sọ, ẹ gbọ́ ohun tí arákùnrin yẹn sọ wípé àwọn máa fún wọn ní wòtòwòtò we go give you na wòtòwòtò, wípé ìlú Benin èyí ṣe ìlú rádaràdá tẹ́ lè máa fi ọ̀bọ lọ. Ó ní tóun bá lówó, ká sọ pé òun lówó ní ìsìn kóun wá lo Èkó kóun lọ jọba àbí kóun sọ pé òun fẹ́ joyè kan níbẹ̀ nílùú tí èyí ṣèlú bàbá òun, máa bọ̀ wá sékòó. Apá kan nílùú Èkó Ìgbò ló ń jọba. Ẹlòmíì ń bẹ tó bá délùú Èkó lónìí bá a ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí, tówó bá ti wà kò sára tó lè dá. Torí Ìgbò ti ra Èkó tán. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run wọn pa wọn gba gómìnà ìpínlẹ̀ Èkó mọ́ wa lọ́wọ́ nínú ìbò tó kọjá. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run àtọgbọ́n àtinúdá. Àtàwọn alálẹ̀ gbòòrò jáde gbégún jáde gbé gbogbo ẹ̀ jáde. Ẹ wò ẹ bá wa share program, ẹ jẹ́ ó dọ́dọ̀ àwọn ohun tó yẹ kó dé nínú ìran Yorùbá pé ìlú kan rèé o tí wọ́n fárígá Fúlàní àtàwùsá pé wọn ò bí yín kú. Wọ́n fi lọ̀ wọ́n ní o, ṣé ẹ fẹ́ gbọ́ ẹ̀jẹ̀ ń já yín tán. Hausa Fúlàní yìí ti wá bẹ̀bẹ̀ pé láyé àwọn ò ní ṣe bẹ́ẹ̀. Ẹ wò á tún pàdé, ẹ ṣé mo dúpẹ́, ẹ kú àdúrótì. Thank you very much.